Jésù Kristi. Máa ń yẹ ẹ̀kọ́. Ọba tí ìtẹ̀ ẹ̀kọ́ kọ́kìtì àánú. Wo ìgbẹ́ ènìyàn ẹni ní àjọ ní ìwúrẹ́ ìbáyìí. Lónìí tí àyè orúkọ ìjọ ní ìwúrẹ́. Gbogbo ọkùnrin ní sọpẹ́ lónìí. Yìí ìbẹ́lẹ̀ sí orí. Gbogbo ibi tí àtúnṣe tọ́ sí. Aláṣepé iṣẹ́ ni ọ́. Ṣàṣepé iṣẹ́ náà. Gbogbo aláyọ̀ tí ayọ̀ ní ìwúrọ̀ ọdún yìí láti ọ̀pọ̀lọpọ̀ súnmọ́ lọ́wọ́. Kọ́kọ́rọ́ oríire ẹnì kọ̀ọ̀kan wa láti ọ̀pọ̀ sódò. Ìlérí májẹ̀mú òkú ayọ̀ mímọ́ jẹ́ kó ṣẹlẹ̀ wà lórí. Nítorí pé ọgbà orílẹ̀ ẹ̀dá sì máa gbé orílẹ̀ ìgbà gbogbo ọ̀pọ̀ tí ń yọ̀ tí ń ṣọpẹ́ tí ń bínú lórí ní gbogbo ọ̀nà gbogbo máa gbé wa ga kí a tó máa jẹ́ sí gbogbo Jésù lọ. Ọ̀rọ̀ ẹ̀rí bàbá kí ọmọ kí ẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀rí tí ń yà.
Àdúrà Olúwa. Gbogbo rúdurùdu èyí tí Sátánì dá sílẹ̀ ọ̀run kó palẹ̀ rẹ̀ mọ́ kó wá ṣe ìjọ rẹ̀ ní ọ̀kan nígbà tó fi dìbò sí àwọn ọdún ayọ̀ ìjọ mímọ́ lápapọ̀ ayọ̀ orí kọ̀ọ̀kan wá ó ti pọ̀ báyìí kéyìí kó má jókòó pẹ̀lú láé àti ìdíláyà àmín. Hallelujah. Hosanna to the Savior people. àgbà ọdọọdún la máa bá yín lọ́pọ̀ ní ṣe lágbára náà.
to lead us in the closing prayer. Microphone. Oh, yeah.
Ẹ̀mí wá ṣe púpọ̀ láyé. Wọ́n rí àkọ́jọ́ mi, ọmọ mi.
ẹnu wọn sétí ọlọ́run wọ́n sọ wípé níwòyí ọ̀túndé ìnòvẹ́bà àwọn àṣírí ọ̀pọ̀ ti rò wípé irú ọ̀rọ̀ owó lọ́sàn ọ̀pọ̀ ti rò wípé alágbójúlé ọ̀pọ̀ ti rò wípé tọ́lọ́kì wà lẹ́yìn ní wọ́n ti gbà wípé alólùwà tó tó náà lẹ́. Kò ní jẹ́ bá tẹ̀wá kò ní jẹ́ bá ṣe wébí kò ní jẹ́ ìbákọ̀rọ̀ ìjẹ̀bù bá ṣe ṣàwámà bá ṣe sàlá bá ṣe àsáró bá ṣe wà dọ̀yìn bàbá ṣàjàlú kọ́ bàbá ṣàgbàdo kọ́.
Akuyan, Pastor Fada, Pastor Moyo, Oya wípé ìjọ ni máa jẹ̀ fún àwa. Àmàjò síwá síwá síwá, àmàjò sẹ́yìn sẹ́yìn, àmàjò sọ́ọ̀tún àmàjò sọ́sì. Àmọ́kànwá àkọ́yìnwá olúwa. Bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, àwọn ọmọ kékeré sọ́jà, àwọn òfin wà ní Canada, ní ìgbẹ́ ní US, ní ìgbẹ́ ní UK. Àṣẹ Ọlọ́run ni ìlérí Ọlọ́run ló ń ṣe lórí. Láti ẹ̀mí kan ṣe wípé ká máa gbá nínú òru. Wọ́n ti rí nínú àgbo yìí. Mo wá gbàdúrà bí rè ṣe ń wọlé, kó ń wọlé. Bí rè ṣe ń wọlé, àìsàn ò ní wọlé. Bí rè ṣe ń wọlé, ẹ̀kọ́ ṣe ò ní wọlé. Torí pé mo ò ní ìbájọ́ tí o bá wà dá. Akẹ́kọ̀ọ́ ṣe wípé àwọn ọ̀gá testimony ìjẹta rèé. Ìròyìn ọdún tó kọjá àwọn àkójọpọ̀ nínú ìṣọ̀kan akọrin olúwa sókè ọ̀rọ̀ sì ṣí. Wọ́n fún wa lórin tuntun èyí tó túmọ̀ sí ẹbí fún níbi tó lúwa ràn wá lọ́wọ́ dé. Abáńkáyì ó bá sọ wá di gbajúgbajà. Adakọrin gbajúgbajà, adakọrin ojúlé, adakọrin báyé pè, adakọrin báyé fowó, adakọrin báyé kiri wá, adakọrin báyé fòdó wá. Bẹ́ẹ̀ tí wọ́n ní ẹgbẹ́ sọ́yà, ẹ má pè wọ́n ẹgbẹ́ sọ́yà mọ́ ẹgbẹ́ àwọn ọmọ. Àwọn ọmọ ẹgbẹ́ làwọn ẹ̀kọ́ sí ẹgbẹ́ ẹ̀rọ òkúwé ẹbí nítorí.
Ẹ̀sùn máa wí pé ọlọ́run Apex Choir. Sọ̀rọ̀ sókè àṣọrí ilé ayé. Testimony ìkẹyìn ẹtún tẹ́tí gbọ́. Ẹ wò ó, Apex Choir àdúgbò PLC. Ọlọ́run ọba ló gbé wa débẹ̀, kì í ṣe ènìyàn rárá. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa yìí, abẹ́rẹ́ àròyá fi ṣèkórè. Instrument Apex Choir òun la fi ń ṣèkórè. Ọlọ́run ló ṣe é, ènìyàn kan. Wípé Olúwa ló ṣe kí owó ti ṣe ènìyàn. Nígbà tá a ṣèkórè, nígbà tá a yá instrument láti ṣèkórè kíkà àbí bẹ́ẹ̀ kọ́, a bá sọ fọlọ́run bàtà parí ìkórè náà, a ní ọlọ́run sound láti ṣèkórè yóò máa mú wá tẹ̀. Àwọn ìlú yìí tó jẹ́ pé ọdún tó ń bọ̀, sound wa la máa fi ṣèkórè kẹ́lẹ́ bó ṣe máa rí nìyẹn. Láì mọ̀ pé bá ṣe sọ, àwọn ọmọ alẹ́kà wọ́n ti gbà á, wọ́n ti ṣiṣẹ́ lórí ẹ̀. Testimony pọ̀ pọ̀ fún wa. Ẹ sọ wípé wọ́n pọ̀. Ẹ sọ wípé wọ́n pọ̀. Ẹ sọ wípé ẹ̀rí pọ̀. Ẹ sọ wípé ẹ̀rí Olúwa pọ̀. Ẹ sọ pé ẹ̀rí Olúwa pọ̀ sí. Olúwa ló ṣe é, Olúwa ló ṣe é bí omi ṣe ènìyàn. Ìràwọ̀ wa tó tàn, kò ní wọ́n mi láíláí torí pé àlùyé
àti ẹ̀sìn àti orin àti àjọwọ́ òkè ló ti ṣe ìtẹ́wọ́gbà ògo fún orúkọ rẹ lókè ọdún bá a ṣe ń jáde lọ má ṣe ká jáde ní ikú lọ́wọ́ gbogbo ìdílé tí ọkọ rẹ ti sún fún wa lóògùn jẹ́ kó bá wa délé àti ìṣọdún ìmá ṣàbọ̀dún ìgbà náà tún péjọ pọ̀ ní ọdún tó ń bọ̀ ayọ̀ wa tó kún jù báyìí lọ orí ọ̀fẹ́ rẹ jẹ́ kó máa sìn wá lọ àwọn tí ó máa rìnrìn àjò ní ká délé láyọ̀ àlàáfíà ká lè yàn lóko títí eré àti òkú wa jẹ́ kó bá wa délé ewu má jẹ́ kó máa lọ wa lọ́wọ́ wa ẹ̀ṣẹ̀ má jẹ́ kó máa lọ wa lọ́wọ́ wa ká lè máa yàn títí ní orúkọ Jésù Kristi Olúwa wa. And with the grace of our Lord Jesus Christ, the love of God, and the fellowship of the Holy Spirit, may the peace of the Lord be upon us as we go forth. The Spirit of the Lord will lead us, and you will send forth your angel, and they shall be before us, and they shall find us, and all that we will do, and all that we will learn upon, as we step into this new year, this church, this cathedral, we shall begin to be fruitful in Jesus' name. And our church shall go no bounds. In the name of our Lord Jesus Christ, I pray. Amen. Amen. Amen.